ìbàlẹ̀ ni orí mi àfirè o olúwa pè mí síre gbéranlẹ̀ gbòdìdé ilẹ̀ ẹ ti mọ́ olúwa pè mí síre àríkẹ́ àdé máa gbọ́n lẹ́nu mi ò jàre ṣebí ìwọ ni ìwọ lọ́mọ káàárọ̀ ojíire ṣebí ìwọ ni ìwọ lọ́mọ ọmọ alákòókò àjùlù gbẹngbẹn lórí ara wọn gbéranlẹ̀ gbòdìdé ilẹ̀ ẹ ti mọ́ àríkẹ́ àdé ní sọdún ọjọ́ ìbílẹ̀ ní eléyìí ní March 28 ó tún rántí ọjọ́ tí ìyá àti bàbá rẹ̀ tó gbé bí ọlọ́mọ àyúnbọ̀ lọ́wọ́ yẹn ni wàá máa lọ́rẹ́ wàá máa bọ̀ ọ̀rẹ́ láṣẹ tọlọ́run ọba iwájú lẹ́sẹ̀ ajáyún iwájú lẹ́sẹ̀ rẹ̀ yóò máa lọ láṣẹ tọlọ́run ọba tọ́ba níta lónìí máa kí ọ̀tá lónìí máa gé ọ̀fọ́dọ̀ ọjọ́ bíi tọjọ́ tẹ̀ ní ìyá rẹ̀ tó gbé bí ọlọ́mọ lónìí kí n máa kí àríkẹ́ àdé ọmọ tán bí tán kẹ́ni ó nílé bàbá tó gbé bí ọlọ́mọ bàbá rẹ̀ ọlásùnkàn mi lónìí kí n máa kí ọmọ olúwa gbé síre fọ́dọ̀ ọjọ́ bíi tọjọ́ tẹ̀ ní oníire lójú owó rí oníire lójú rẹ̀ yóò máa rí láṣẹ tọlọ́run ọba ìjẹ̀bú gbó ní sílé bàbá tó gbé bí ọlọ́mọ. mo ní ìrìn àjò dìlú sọ̀rọ̀ gbowó ẹjẹ́ jọ lọ kí wọ́n níjẹ̀bú gbọ́ ọmọ orímọlúsì ẹ̀yin lọ́mọ orímọlúsì ọmọ ọlọ́jà àgbó ọmọ àìmọ bí orí ń bẹ̀sẹ̀ rè orí lọ́mọ alásìkí ọmọ onígbò àdésúre òrìṣà jẹ́ làbí onígbò yìí ọmọ agbọ́rọ̀ kú pàlẹ́kùndé ọmọ ojúromi tó fàkọ́ bíi tiẹ̀ tútù ṣe ọmọ olújóbọ́sìn ọmọ adẹrú bí ẹni dẹran ọmọ olóríkì tó yìnbó ò gbọdọ̀ gbọ́ ọmọ onígbó mẹ́fà ọmọ òkè tákò ọmọ asọ̀pin ìlú kalẹ̀ ọmọ balógun ọmọ alékè jagun ọmọ alékè olúṣọ́ọ̀ṣì ọmọ yángùsẹ̀ ọmọ òwòrò oníbùdó ọmọ ogun gbó ọmọ ìtòwò alégún mádẹ́yìn ẹgbẹ́yìn lọmọ síjọ ọmọ ìdọ́dẹ̀ lọ́rọ̀ ọmọ ẹlùkù akẹ́yẹ̀mùyẹ̀mù rẹ̀ díàbà ọmọ aládégún sẹ́yìn ọmọ oníyàn òṣòro ọmọ oníyàn ọjọ́ kẹfà tó ń yọrùkú làálà ọmọ sẹ́ńtẹ́lù ọmọ bótu ọ̀gá ọmọ pọ́n ọmọ ránṣọyìn lápá òkú ọmọ yáwóyáde ọmọ ránmúṣẹ́gun ó gbàlà ọmọ tàmólú olókìní dẹ ọmọ abẹ́lẹ̀jà alẹ́ lókun ó ń jó wọn lé ọmọ abẹ́rẹ́ wakọ̀ tán ó ń ṣenú akọ lòdòlòdò ṣé ń bẹ́yìn lọ́mọ gbósọmí jùlé lọ ọmọ pẹ̀tùjì ọmọ alálà mojọ ọmọ pẹ̀tù nílé ọmọ pẹ̀tù lóko ọmọdé pẹ̀lú ògèrè ọmọ afàjẹ̀dì ta ni wọn kì í ṣe níran ọ̀hún ọmọ àgbàrá òjò tí í bá ní ìjà tí ń kápá tí ọ̀dẹ̀ ẹni lọ ọmọ rábóyè ló fi ọmọ olóde èbúté ṣé ń bẹ́yìn lọ́mọ ògbégbà pẹ̀lẹ́ ó pákó pẹ̀lẹ́ lọ sóde pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin lọ́mọ òrìṣà má jẹun kú jẹ́ ńlá òrìṣà jẹ́ ńlá mọ́ jẹun kú ojàre ọmọ amùtẹ̀kú má sọ mọ́dù ọmọ àti bí ẹ̀yin lọ́mọ ẹlẹ́yìn ìkúlé àádé súre Èdùmàrè jẹ́ ń tó nílé yìí ẹ̀yin lọ́mọ etí ìtálẹ́ ṣe ń bẹ́yìn lọ́mọ òyìnbó ìtúnẹ̀túnlẹ̀ ìgbà tí wọ́n ní kí wọ́n má jà wọ́n ni wọ́n ṣẹ̀ṣẹ̀ túbọ̀ ó ṣòwò ọmọ olúṣewu adé kí àyà ó jẹ́ranko. àríkẹ́ àdé lágbára Elédùmarè láṣẹ tọlọ́run ọba ó nífọdún eléyìí ṣàṣemọ láṣẹ tọlọ́run ọba àríkẹ́ àdé ojú tó mẹ́lẹ̀ ní ojúmọ́ ọlá ojúmọ́ ìfọkànbalẹ̀ ojúmọ́ àánú ló mẹ́lẹ̀ ní lágbára Elédùmarè mo ní ajé tí ń gbére pàdé olókun kó yé gbére pàdé olókun mọ́ kó máa gbére bọ̀ lọ́dọ̀ rẹ̀ láṣẹ tọlọ́run ọba àlùkò tí ń gbére pàdé ọlọ́ṣà kó yé gbére pàdé ọlọ́ṣà mọ́ kó máa gbére bọ̀ lọ́dọ̀ rẹ̀ láṣẹ tọlọ́run ọba àríkẹ́ àdé olúwa pè mí síre happy birthday to you ìgbà ọdún kan ni.